Mo kí wa káàbọ̀ sórí ètò ọ̀run ṣíṣí ti òní. Òní ni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 9 oṣù karùn-ún ọdún 2023. Ìwé ọ̀run ṣíṣí yìí ni a ti ọwọ́ bàbá wa nínú Olúwa, olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkórí ẹ̀kọ́ wa tòní ni ó lè yí ọkàn rẹ padà. Ó lè yí ọkàn rẹ padà. Bíbélì kíkà wa wà nínú ìwé Deuteronomy orí 9 ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 20. Àkọ́sórí wa la ó rí nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí 13 ẹsẹ̀ 22 tí ó wí pé nígbà tí ó sì mú un kúrò, ó gbé Dáfídì dìde ní ọba fún wọn, ẹni tí ó sì jẹ́rìí rẹ̀ pé mo rí Dáfídì ọmọ Jésè ẹni bí ọkàn mi, tí yóò ṣe gbogbo ìfẹ́ mi. Àlàyé bàbá wa ni èyí. Nígbà tí Ọlọ́run bá gbé ọ sókè, o kò gbọ́dọ̀ gbàgbé pé o gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ sí i, àní òun nìkan. Sámúẹ́lì kínní orí 15 ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 24 ṣe àkọsílẹ̀ rẹ̀ pé nígbà tí Sọ́ọ̀lù di ọba, ó gbàgbé ẹni tí ó fi síbẹ̀. Ọlọ́run rán an níṣẹ́, ó kùnà. Ìdí rẹ̀ sì ni pé ó bẹ̀rù àwọn ènìyàn. Má ṣe gbìyànjú láti mú ipò Ọlọ́run wálẹ̀ nítorí o fẹ́ di gbajúmọ̀. Má gbàgbé pé Ọlọ́run ló tóbi jù. Ó lè ṣe tí kò sì sí ẹni tó lè yí padà. Ó lè yí ọkàn ara rẹ padà. Ní ìgbàkúgbà tí a bá ka Sámúẹ́lì kínní orí 2, a sábà máa ń tẹnumọ́ ẹsẹ̀ 9 kí a sì fojú fo ẹsẹ̀ 7 tí ó wí pé Olúwa sọ di tálákà, ó sì sọ di ọlọ́rọ̀. Ó gbé alágbe sókè láti orí ààtàn wá, ó sì gbé e sókè títí òun fi jókòó pẹ̀lú àwọn ọmọ aládé. Nínú Sámúẹ́lì kínní orí 2 ẹsẹ̀ 30, ó wí fún Élì, èmi ti wí ní tòótọ́ pé ilé rẹ àti bàbá rẹ yóò máa rìn níwájú mi títí, ṣùgbọ́n nísinsìnyí Olúwa wí pé kí a má rí i. Àwọn tí ó bu ọlá fún mi ni èmi ó bu ọlá fún, àti àwọn tí kò kà mí sí ni èmi ó ṣe sí aláìkàsí. Ó lè gbéni sókè, ó sì lè yọni kúrò ní òkè wá sí ilẹ̀. Má ṣe gbàgbé láíláí pé Ọlọ́run máa ń ní ààrọ̀ nílẹ̀. O kò lè mú Ọlọ́run ní ẹ̀já fún. Bí ó bá gbé ọ sókè tí o sì rò pé láìsí ìwọ kò lè ṣe ohunkóhun, yóò kàn mú ààrọ̀ wọlé ni. Fún ọdún 10 ó lé, ọba Sọ́ọ̀lù sì wà lórí ìtẹ́, ṣùgbọ́n a ti yan Dáfídì náà, a sì ti fi òróró yàn án ní ọba. Sọ́ọ̀lù kàn ń gbé ipò náà kiri ni, ṣùgbọ́n Dáfídì ni ọba tí a fi òǹtẹ̀ lù. Nínú ilé Élì, Sámúẹ́lì kékeré tí ń dàgbà, ẹni tí yóò gba ipò wà nílẹ̀ ní ìpamọ́. Àdúrà mi ni pé Ọlọ́run yóò gbé ọ sókè, ṣùgbọ́n má gbàgbé nígbà tí ó bá ṣe bẹ́ẹ̀, o gbọ́dọ̀ fi í síwájú kí o sì gbọ́ràn sí i pátápátá. O gbọ́dọ̀ ran àwọn yòókù lọ́wọ́ kí o má sì ṣe lo ipò rẹ fi pọ́n àwọn ènìyàn lójú. Òwe orí 22 ẹsẹ̀ 22 sí 23 wípé Ọlọ́run fúnra rẹ̀ ni yóò gbèjà àwọn tí a ní lára. Jẹ́ kí ìgbéga rẹ bí ìgbéga fún àwọn ọ̀pọ̀ ènìyàn náà. Bóyá ìwọ ni ò ń dènà ìgbésókè Ọlọ́run nípa pé ò ń dẹ́ṣẹ̀ kan tàbí òmíràn. Bíbélì wípé bí ìwọ bá rẹ ara rẹ sílẹ̀ lábẹ́ ọwọ́ agbára ńlá Ọlọ́run, òun yóò gbé ọ sókè. Jọ̀wọ́ gbogbo rẹ̀ fún un, kí o sì jẹ́ kí ó bẹ̀rẹ̀ sí ní gbé ọ sókè. Kókó àdúrà: Bàbá, bí o ṣe ń gbé mi sókè, mo ṣèlérí láti ṣe ìfẹ́ rẹ ní gbogbo ìgbà ní orúkọ Jésù. Bàbá, bí o ṣe ń gbé mi sókè, mo ṣèlérí láti ṣe ìfẹ́ rẹ ní gbogbo ìgbà ní orúkọ Jésù. Àmín.